أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run, atọrọ kẹrẹ ìgẹ̀rẹ̀ fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad. Ìkẹta atọrọ fún Nabi, ìgẹ̀ta atọrọ fún kó má lérí ohun nìkan, kó dórí gbogbo àwọn Nabi Ọlọ́run, gbogbo àwọn ẹni rere, àwọn àfáà wa, kó dórí àwọn òbí wa, kó dórí gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi náà, nínú ọkùnrin obìnrin. A fi kíkí tó lóore jùlọ nínú kíkí ọlọ́lá, a fi kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba rẹ̀ tó ní kí Jímọ̀ yìí ó ṣojú ẹ̀mí wa, tó ní ọba wa láyé àtàyè wa, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba kó jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ Jímọ̀ láyé, kó jẹ́ a máa rí ẹ̀mí fi ṣe wọ́n, àlàáfíà fi ṣe wọ́n, ìfàyàbalẹ̀ fi ṣe wọ́n nínú Islam, Iman, Ihsan. Ọlájọ́ kan ṣoṣo Ọlọ́run, abẹ́ ìpè àánú rẹ̀ lérí wa kó má dáwọ́ rẹ̀ dúró. Gbogbo ohun tí ń dùn wá lọ́kàn nínú bùkátà tá à ń jẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba, ọlọ́mọṣà bá wa gbọ́. Ọlá la ilaha illallah, ọlá Muhammad Rasulullah, ọlá sallallahu alayhi wa sallam. Ní ṣókí, èyí tí a mú wá fúnra wa ní Jímọ̀ tòní, ọ̀rọ̀ nípa ìpìlẹ̀ nínú wàrí, ọ̀rọ̀ nípa ìpìlẹ̀ nínú tí jíkìn oníwà. Ṣá Nabi sallallahu alayhi wa sallam ó ní inna aqrabakum minni manzilatan yawm al-qiyamah. Àwọn tí ipò wọn súnmọ́pò èmi Muhammadu tó bá dijọ́ al-qiyamah, àwọn tí wọ́n wà pẹ́kípẹ́kí pẹ̀lú Ànábì, ṣẹ́ni bá sì wà pẹ́kípẹ́kí pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam, ó dọ́mọ àlìjánà, ó dẹni ìkẹ́. Òun ni ahasinukum akhlaqan, àwọn tí wà wọn bá dáa jù. Ìkan nínú àwọn ìpìlẹ̀ ìntòpìlẹ̀ wárí, òun ni ìta fẹ́ bára wa sọ lẹ́ni, ọ̀rọ̀ nípa ìtìjú. Tán bá ní ṣéyàn ní ìtìjú, wọ́n náà bíra rẹ̀ ṣó ní ìtìjú, ṣó wà nínú àwọn onítìjú, kò sẹ́ni tí ò ní pè mọ́ rẹ̀. Àmọ́ tó bá yá níjọ́ tínú bá bí ọ fúnra rẹ̀ náà ló tún padà sọ pé ẹwọ èmi ò tìjú èèyàn o, èmi ọ̀ràn yẹn o. Ajá kò tí ì ní ìtìjú. Ìtìjú gbọdọ̀ wà nínú wà rẹ̀. Tí wọ́n bá pè ọ ní mùsùlùmí tó fẹ́ náwó pé mùsùlùmí òdodo ni mí, mùsùlùmí òdodo ni mí, ó ń gbàgbé òdodo ni mí. Ìtìjú gbọdọ̀ wà ní inú wà rẹ̀. Annabi sallallahu alayhi wa sallam òun ló sọ bẹ́ẹ̀. Ó ní al-imanu bid'un wa sittuna shu'bah. Nínú ẹgbàá wa mi, al-imanu bid'un wa sab'una shu'bah. In tá ń pè ní ìgbàgbọ́, ń pè yẹn gbọ́ lọ́wọ́n ọba gbọ́. Mùmíní dà, mùmíní gidi rèé. Àkídà dà, ìgbàgbọ́ gidi dà tó jókòó sínú ọkàn rẹ̀. Torí ní tó bá jókòó sínú ọkàn náà ni máa ń jáde nínú wa. Gbogbo ẹni tó bá lóun ní ìgbàgbọ́, kó tì mí lẹ́niwẹ̀. Gbogbo ẹni tó bá ní òun ní ìgbàgbọ́ tó yè kooro, ìgbàgbọ́ tóun níyì nínú ẹ̀sìn Islam yìí, ní Ọlọ́run ní kóun ní, èyí tá Nábì ní lòun níyì, èyí tí gbogbo àwọn sàhábà ní lòun níyì. Tẹ́ bá rí ìwà, ẹ bá wò wà rẹ̀, tẹ́ bá bá ìwà jàgídíjàgan ńbẹ̀. Tẹ́ bá wò ìwà rẹ̀, tẹ́ bá bá ìtìjú ńbẹ̀. Tẹ́ bá wò ìwà rẹ̀, tẹ́ bá bá wọ ọmọlúàbí ńbẹ̀. Ẹ sọ fún un pé kò ní gbàgbọ́. Nítorí pé ìwà bẹ́ẹ̀ tẹ́tẹ́ ń wò yẹn product ìgbàgbọ́ ni. Tí yẹn bá gbé sínú ọkàn ni máa gbé ìwà jáde. Olófìfà tó ẹ́ pé tẹ́ bá rí tí yẹn bá ń wà pòkì. Annabi sallallahu alayhi wa sallam ó ní la yazni zani hina yazni wa huwa mu'min. La yasriqu sariqu hina yasriqu wa huwa mu'min. Ẹni bí ẹni tí ń jalè, ṣe rí moment tí ń jalè, àsìkò tí ń jalè lọ́wọ́ yẹn, situation yẹn kì í ṣe mùmínì. Kí ló fà á ní pé kò sẹ́ǹsì ẹ̀ mọ́ ipò Ọlọ́run rí òun. Sẹ́ǹsì yẹn ti kúrò lára rẹ̀ nígbà náà. Ìgbàgbọ́ pé Ọlọ́run máa rí gbogbo yín rí wá yín rẹ́yìn albasiru nínú ìgbàgbọ́ mùmínì ni pé kó gbà ipò Ọlọ́run rí gbogbo tó ń ṣe. Ìgbàgbọ́ yẹn ti yòrò lára rẹ̀ ló fi rò pé jẹ́ ń sáré ṣe kinní yìí. So ìgbàgbọ́ yẹn ti wálẹ̀ mọ́mẹ́ntì náà. Nígbà tẹ́ bá rí tíyàn bá ní tìjú, tí ó bá níwà, ìkan nínú àwọn ìgbàgbọ́ ẹ̀sìn ti kúrò lára rẹ̀ ní àkókò tí ń wùwà láì ní tìjú àti bákòókò tí ń wùwà àìlọ́mọlúàbí lára. So ìwà tìjú ìkan nínú ìmánì ni l'Ànábì fi ní al-imanu bid'un wa sab'una shu'bah nínú ẹgbàá wa kan. Ìmánì tẹ́ ń wò yẹn, ègégé rẹ̀ tá a bá divide division tó ní ọ̀tọ̀ọ̀tọ̀ sab'una shu'bah, ó lé ní 70 ìpín unity ìmánì. Wa ní al-haya'u shu'batun min al-iman. Ìtìjú tẹ́ ń wò yẹn, ìwà àtìjú tẹ́ ń wò yẹn kì í ṣe wà náà fìlà lásán pé ẹni bá ní ọ̀dà, ẹni tí ó bá ní ìtọ̀ Ọlọ́run ní ògùn. Ara dandan ni ó gbọdọ̀ ní nínú wa rẹ̀. Torí al-haya'u kéèyàn ní ìtìjú shu'batun min al-iman.
ègégé kan ní unity kan ní division kan ló jẹ́ nínú ìmánì tí yẹn gbọ́dọ̀ gbìyànjú kó wọ́n ní nínú wa rẹ̀ gbogbo ọjọ́ tọ́lọ́run bá sọ pé aminu billah ẹgbẹ́ lọ́wọ́n ọba gbọ́ ó ti wà ń bẹ̀ pé alhayau shu'batun minal iman nínú tọ́lọ́run fẹ́ tó sọ fún wa nínú Kùránì àti gbogbo ibi tí wọ́n ti ń pàṣẹ ká gbàgbọ́ nínú tọ́lọ́run pa wá láṣẹ rẹ̀ ànábì sì tú fún wa pé ká ní tìjú wà ń bẹ̀ wọ́n náà ní tìjú nínú wa rẹ̀ fi ìtìjú kọ́ ọmọ rẹ̀ fi ìtìjú kọ́ aya rẹ̀ fi ìtìjú kọ́ gbogbo àwọn tí bá ń bẹ nítòsí rẹ̀ ìtìjú dandan ni nínú wa kìí ṣe ẹ̀sìn nìkan ló kọ́kọ́ píríìtì ìtìjú ẹ̀sìn kọ́ ló dé ló wá píríìtì ìtìjú ọmọlúàbí gbogbo kódà àwọn tí ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn gán mọ̀ pé ìtìjú dandan ni nínú wa èyí ṣe táwọn tí ò gbà kìyàmọ̀ gbọ́ èyí ṣe táwọn tí ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ náà mọ̀ pé kíyàn jalè ọ̀dà ṣe bí ìtìjú tọ́lọ́run dámọ̀ wa ni àdámọ̀ ni ìtìjú àdámọ̀ ni èyí ṣe tó yẹ kí gbogbo ẹni tí ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ gán mọ̀ pé kíyàn òpùrọ̀ ọ̀dà àwọn tí ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ gán mọ̀ pé kíyàn ṣàìlójútì sóbì rẹ̀ méjèèjì kìí ṣe wà tọ́da ẹni tí ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ gán mọ̀ pé kíyàn ṣàbòsí fọ́mọlàkejì kọ́ pa lẹ́kún kìí ṣe ìwà tọ́da kéèyàn jàǹbé èèyàn kìí ṣe ìwà tó dáa kán ṣoore fún ọ kó wá faburú san fún wọn bí tán bá ti ṣoore fún ọ kó kankan pọ̀ lẹ́rìn bì kan kí wọ́n máa pa wọ́n lẹ́kún bẹ̀ kan fún ọ jẹ́ ń bẹ̀ kó máa fi bí dáa padà fún wọn bẹ̀ kí wọ́n ràn ọ́ lọ́wọ́ ń bẹ̀ kó máa ṣàìlójútì sí wọn bẹ̀ gbogbo bí tán bá ti ṣoore fún ọ tó bá ń fi aburú dáa padà ìwà ọmọlúàbí gẹ́gẹ́ ti jẹ́rìí sí láìka Kùránì láìka díìsì kankan gbogbo ọmọlúàbí gbogbo kèfèrí láyé tó bá níwọ̀ ọmọlúàbí lára ní ọmọ ìpín tó ṣe yìí ọ̀dà wọn kì í ṣe báyìí eléyìí ṣe wà alukurani òde Islam òde láti wá bí concept yìí wò àdámọ̀ yẹn Kùránì tún confam ẹni rí alukurani níbi tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ ọba àlekèọ́lá tí ń sọ ìtàn Nabi Musa fún wa ní Suratul Qasas tó sọ bá Nabi Musa alayhi salatu wasalam bó ṣe escape kúrò ní ìlú Egypt nígbà tí wọ́n wá tí wọ́n fẹ́ pa á wọ́n fẹ̀sùn apààyàn kan anabi Musa alayhi salatu wasalam nígbà tó ṣàṣemáṣe níbi tó ti fẹ́ lájà tó wá jẹ́ sí pé nígbà tí ń lájà lọ́wọ́ ẹnìkan kú mọ́ lọ́wọ́ ó ṣèṣì tẹnìkan wá ṣàlámì fún anabi Musa pé wọ́n ti ń nàlkọ́mọ̀ yà tẹ̀mírùn àwọn wọ́n ti ń péjọ wọ́n ti ń fi ìmọ̀ràn ṣọ̀kan lérí pé àyẹ̀kùtùlù kan pé wọ́n fẹ́ pa ọ́ tètè fìlú lẹ̀ anabi Musa wá sá kúrò nínú ìlú ó sá lọ ilẹ̀ Madian Kùránì ló pìtàn náà nígbà tó dé Madian ọ̀rọ̀ àwọn arábìnrin méjì kan létí odò èrò pọ̀ ń bẹ àwọn ọkùnrin pọ̀ ń bẹ kálukú ń pọnmi àwọn arábìnrin méjì wá da ẹran wá obìnrin ń dẹran Ànábì sọ nǹkan iṣẹ́ kìí ṣe iṣẹ́ tí ọmọbìnrin máa ṣe kìí ṣe iṣẹ́ tó rọ obìnrin lọ́rùn à ń dáná jẹ iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ agbára ni kí ló ṣe yín wọn ò rómi pọn fún àwọn ẹran wọn tọ́ra àwọn ọkùnrin ni wọ́n wà létí odò wọn ò sì lè du odò mọ́ wọn lọ́wọ́ Ànábì Mùsá wá ràn wọ́n lọ́wọ́ ní èdè ní kúkúrú ìgbà tó ràn wọ́n lọ́wọ́ tó bá wọn pọnmi ní bàbá tó bí àwọn ọmọbìnrin náà tó ti dàgbà tó ń wà nílé tí ò lè ṣiṣẹ́ mọ́ tó fa táwọn ọmọ rẹ̀ fi ń lọ etí dò lọ pọnmi fúnra wọn lọ́wọ́ ni ẹ pé arákùnrin nìwá inna khayra man ista'jarta al-qawiyyul amin bóyá tiẹ̀ lè fún un níṣẹ́ kó mọ wá ràn wá lọ́wọ́ kó mọ bá wa pọnmi ibi tá Ànábì Mùsá ti wà lábẹ́ igi tí ń bẹ lọ́wọ́n ọba kó bò òun láṣìírí kò sí tó wọn jẹ kò sí tó wọn mọ òun ọmọ yẹn bí tóun dé sí ìnìkan náà àwọn arábìnrin yẹn wá ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ là ń lọ yẹn o nígbà tí bàbá rẹ̀ gbé dìde wá pé lọ́ọ́ pé ọkùnrin tẹ́ ló ràn yín lọ́wọ́ tó bá yín pọnmi létí odò ẹ lọ́ọ́ pè wá ìgbà tí òde Al-Qur'ani describe bó ṣe rìn wá wọ́n ní faja'atuhu ihdahuma tamshi ala istihya'in ìkan nínú àwọn ọmọ obìnrin méjì tó wà létí odò tá Ànábì Mùsá ràn lọ́wọ́ tó bá wọn pọnmi láì mọ̀ wọ́n rí tó kàn help wọn ní pé stress tí wọ́n ń go through yẹn ti pọ̀ jù ìgbà tí ó dé láti wá jíṣẹ́ bàbá rẹ̀ pé bàbá mi ní pè ọ́ wá Al-Qur'ani ní tamshi ala istihya'in ìtìjú ìtìjú ló fi rìn wá bá Ànábì Mùsá alayhi salatu wasalam ṣé mọ̀ pé láì fi eléyìí kún klọ́ọ̀sì yìí tọ́lọ́wọ̀n ọba fi kún ní pé tamshi ala istihya'in ó ṣe yọ kúrò ń bẹ̀ ìtàn yẹn sì tún máa dira wọn mú mẹ́sẹ̀jì tọ́lọ́run fẹ́ gbé jáde níbi ìtàn yẹn sì pé láì fi gbọ́lọ́ bóbìnrin yẹn ṣe rìn wá bá Ànábì Mùsá description yẹn kò dín nǹkan kan kù nínú ìtàn yẹn tọ́lọ́run bá yọ kúrò ń bẹ̀ àmọ́ Ọlọ́run fi sí pé tamshi ala istihya'in Ọlọ́run describe irú rìn tóbìnrin yẹn rìn wá ká fi lè mọ̀ pé Ọlọ́run appreciate ìtìjú Ọlọ́run bàbàrà kíyàn ní ìtìjú Ọlọ́run ní ìtìjú lárábìnrin yẹn fi rìn wá obìnrin gbọ́dọ̀ ní ìtìjú nínú wa rẹ̀ ọkùnrin gbọ́dọ̀ ní ìtìjú nínú wa tóbìnrin ò bá ní ìtìjú nínú wa yóò kàn ṣòro láti ilé bàbá rẹ̀ yóò kàn ṣòro nílé ọkọ kò tún ní oúnjẹ ọmọ jẹ ìtìjú ṣe pàtàkì tó bá ń bẹ lọ́jà níbi tẹ́ ẹ ti ń tajà láàrin àwọn kọ̀líìgì rẹ níbi iṣẹ́ rẹ ìwà ìtìjú ṣe pàtàkì
akọni Lárúbáwá kan ó ní wàrúbà qabihatin mélòó nǹkan tó burú jáì tí etí ò gbọdọ̀ bá yàn gbọ́ ó ní ma hala bayni wa bayna rukubiha illa al-haya kò sí tó restrict mi àti ṣe ó ti kó èmi àti kíní yẹn nìkan báyìí tí mo ti wọ̀ tún ìyìnrẹ́ èèyàn ń bẹ̀ mo wò sí ìyìnrẹ́ èèyàn mo wo wájú mo wẹ̀yìn ìyìnrẹ́ nìkan kan ó ti kó èmi àti kíní yẹn nìkan pé tí n bá ṣe kò sẹ́ni tí ó mọ̀ tí n bá gbé change customer yìí mi kò sẹ́ni tí ó mọ̀ ó ti gbàgbé change yìí sí mi lọ́wọ́ ó ti gbàgbé owó yìí sí mi lọ́wọ́ wọ́n ti gbàgbé kíní yìí sí mi lọ́wọ́ jẹ́ ń ṣe bó bá ti wùn mí kò sí tó dí mi lọ́wọ́ àti ṣe illa al-haya ìtìjú ọmọlúwàbí pé àti gbọ́ tí wàá kó jẹ́mi ni wọ́n bá ń di irú nǹkan báyìí ó wá ní idha ruziqal fata níbẹ̀ lòun ti mọ̀ pé gbogbo ẹni tí wọ́n bá tọ́lọ́run bá jogún ìwà àtijú fún pé wajihan wa qahan sọ́rí ẹni tọ́lọ́run bá fún ní ìwà àṣà kòkòkù láti sọ ọ̀rọ̀ kan pé kò sí ọ̀rọ̀ tó wọn ò lè sọ ọ̀rọ̀ táwọn yòókù ọba lè sọ tí wọ́n bá ń pè ta ni ó wá sọrú eléyìí òun náà máa fi ọ̀rọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ rán gbogbo ń tó bá burú jáì nínú ìwà ìlójútì tí wọ́n bá ń pè ẹni sọ ń bẹ̀ ta ni ó líìdì ẹ̀jẹ̀ lágbájá ó líìdì òun ni ó lè ṣe gbogbo ń tó bá ti jọ mọ́ ìlójútì gbogbo ń tó bá ti jọ mọ́ àìní ìwà gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kọ́rọ̀ rí orí bẹ́ẹ̀ taqallaba fil umuri kama yasha kò sí tí ò ní lè ṣe kò sí tí ò ní lè ṣe ṣe mọ́ nípa Ànábì sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa pé inna mimma adraka an-nasu min kalami nubuwatil ula nínú táwọn èèyàn tí wọ́n jogún bá nínú ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run tó ti ṣáájú àwọn ànábì Ọlọ́run tó ṣáájú àwọn àkọọ́lẹ̀ wọn àwọn ọ̀rọ̀ wọn a máa parẹ́ àwọn èèyàn a máa tìbú wọn a máa ti nǹkan bọ̀ wọn a máa yọ mí kúrò ńbẹ̀ tí wọn a máa corrupt àwọn àsọ́ọ̀lẹ̀ wọn àmọ́ ànábì ní nínú àwọn àsọ́ọ̀lẹ̀ àwọn ànábì Ọlọ́run tó wà preserved tó wà protected tí ò yí padà gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣáájú òun ni pé idha lam tastahi nínú àsọ́ọ̀lẹ̀ wọn ni pé gbogbo ẹni tó bá ti ní tìjú gbogbo ẹni tẹ́ bá ṣe wá sí ìtìjú fún tó ní common topic lásán lélẹ́ yẹn tí ó gbà pé ó relevant sínú life òun fásúnà àmọ̀ sí ìta àmọ̀ sí tó bá wọn gbà náà ẹ̀ràn ọ̀rọ̀ ni pé fásúnà àmọ̀ sí ìta pé tó bá ti mọ̀ pé ò ní nítìjú sáwọn òbí rẹ̀ ò ní nítìjú sẹ́bí rẹ̀ ò ní nítìjú láàrin ọ̀rẹ́ ò ní nítìjú láàrin ojúlùmọ̀ rẹ̀ fásúnà àmọ̀ sí ìta yẹn dẹ̀ mọ̀ sí tó bá wọn gbà náà torí gbogbo tí ẹ̀sìn mú wá láti bẹ̀rẹ̀ dé parí onítìjú là ń bá wí onítìjú ní ọmọ wa bó ló ṣe yẹ kó wọn ò ṣe irú ọ̀rọ̀ ló yẹ kó wọn máa sọ kí ni ó yẹ kó wọn máa sọ nínú ọ̀rọ̀ kí ló yẹ kó wọn máa ṣe nínú iṣẹ́ kí ni ó yẹ kó wọn máa ṣe ẹni títìjú bá ń bẹ lára ẹ̀ ni ó máa béèrè dodo nǹkan báwọn. amẹ́ni tí ó bá ti kí ẹ̀ tí ó bá ké tà ṣẹ́rí Ọlọ́run ò lè wúlò fún un wọ́n ní wọ́n pé ànábì kan sọ pé kẹ àyà kan sọ pé kò lè ṣe é láǹfààní torí kò sí tìjú nínú ìwà rẹ̀ bẹ́ẹ̀ tí ń bá ń tijú Ọlọ́run tí ń tijú ẹ̀dọ̀ Ọlọ́run òun ni ó máa béèrè kí ló tó àti kí ni ọ̀tọ̀ fàṣínà máa ṣíta yá máa ṣe ń tọ́ bá wọn gbà náà bí kíyàn gáàyàn síwájú ni èèyàn ní sọ pé kò ní tó àdìsí yìí pé wọ́n kù sí ní àmọ́ ṣe ń tọ́ bá wọn wá pé tíyàn bá ti ní tìjú ẹni bá sì lójú tì èmi ò lójú sómi ò ìyìn tìjú ní tí wọ́n ń sọ ń bẹ̀ ni pé fásinà máa ṣí ta tó bá ti mọ̀ pé ò ní tìjú yá máa ṣe ń tọ́ bá wọn gbà náà torí pé tí ó bá ti sí tìjú ní ọ̀rọ̀ kò sí ní tó fẹ́ control rẹ mọ́ kò sí ní tó fẹ́ guide rẹ mọ́ àwọn afọ́mímọ̀ kan wá ìtumọ̀ míì fún hadith yìí pé idha lam tastahi tó bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ dáwọ́ lé iṣẹ́ kan gbé ìyẹ̀wò pé iṣẹ́ yìí ṣé yóò tì mí lọ ṣé ń fẹ́ kí wọ́n ká mi mọ́ díẹ̀ ṣé tọ́mọ mi bá ká mi mọ́ díẹ̀ yóò dùn mọ́ mi ṣé ìyàwó mi bá ká mi mọ́ díẹ̀ ṣé yóò dùn mọ́ mi ó dà táwọn òbí mi bá gbọ́ nǹkan báyìí ń pa mi ṣé yóò dùn àwọn olólùfẹ́ mi tán bá ká mi mọ́ di irú nǹkan báyìí ṣé yóò dùn mọ́ mi ó dà àwọn ọ̀tá mi ńkọ́ tán bá ká mi mọ́ di irú nǹkan báyìí tí wọn ò ní fi mí ṣe yẹ̀yẹ́ gbogbo ẹ̀ ló wàá rò pọ̀ tó bá ti wá rí i pé eléyìí ṣe ń tán lè ká mi mọ́ díẹ̀ tí ó bà mí nú jẹ́ mo lè ṣe ní public mo lè ṣe lẹ́niwẹ̀ mo lè prove ẹ̀ lẹ́niwẹ̀ mo dà mo lè ṣe níwájú Ọlọ́run tó bá dijọ́ àkìyàmọ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run ọba àkójọ báyìí mo lè ṣe níwájú wọn ihun tí ọba ti ní tí ọ lójú báwọn fàṣùnà máa ṣí tàyà máa ṣe lọ ntọ́ bá ti rí i pé kò tì ọ lójú láti gbé e jáde sẹ́niwẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni kò máa ṣe àmọ́ ntọ́ bá ti gbé yẹ̀wò tó wà ń pẹ́ kíní mi nífẹ̀ẹ́ káwọn èèyàn ká mi mọ́ díẹ̀ ẹ̀yà má ṣe wọ́n nítumọ̀ hadith nínú akọni níní idha ruziqal fata wajihan wa qahan ẹni tó bá jáṣá tasarrafa fil umuri kama yasha kò sí tí ò ní lè ṣe kò sí tí ò ní lè sọ idha lam takhsha aqibata layali tó bá ti bẹ̀rù àtibọ̀tán idha lam takhsha aqibata layali tó bá ti bẹ̀rù ibi tó parí ọjọ́ ayé rẹ̀ sí wa lam tastahi tó sì ní tìjú fásinà máa tàṣà wíyá máa ṣe ń tọ́ bá wọn lọ nínú ayé ńgbà náà torí kò sí ní tó fẹ́ control ẹ mọ́ ẹgbẹ̀rún ayé ò lè wúlò fún ọ mọ́
ẹgbẹ̀rún àdìsí ò lè wúlò fún gbèsè ayé rẹ mọ́ tí ó bá ti sí tìjú nínú ọkàn rẹ. wàlá fàlà wàláhì ó ní mo fọlọ́ ń búra ma fil aishi khairun kò sóore kankan nínú ayé wàlá dúníà kò sì sóore nínú gbèsè ayé wa idha dhahabal haya'u tí ó bá sí tìjú. tẹ́ bá fẹ́ ṣe wáàsí fún kèfèrí tí ó gba alukurani gbọ́ èmi ò gba alukurani tẹ́ fẹ́ fi preach fún mi ò gbà gbọ́ ẹ fi nǹkan mi bá mi sọ̀rọ̀. tẹ́ bá fẹ́ fàdísì bá sọ̀rọ̀ ó lè lóhun ọgbà gbọ́ nígbà tó wọn gba Muhammad lójúṣe Ọlọ́run ẹ ṣe fọ̀rọ̀ rẹ̀ bọ́hùn. àmọ́ ẹ fi tìjú bá sọ̀rọ̀ nípa ó dá ẹjẹ́ àti ẹ̀gbẹ́sìn tìṣẹ́gbẹ́ kan ṣe ń tó ń ṣe èyí bá tìjú mu ṣe ń tó ń ṣe èyí báwọ̀ ọmọlúwàbí mu. ya'ishul mar'u mastahaya bi khairin lópin ìgbà tí tìjú bá sì kù láyé àwọn kan ò ní mọ bọ́ọ̀tà kan mọ bára wọn sùn ní gbangba kan tó mọ fi ṣe fáàrí. àwọn ọkùnrin àtọkùnrin ò ní mọ láwọn fẹ́ fẹ́ra wọn ìtìjú ọ wà. ọkùnrin ò ní lóun fẹ́ sọ́ra rẹ̀ dóbìnrin lógìgì. ya'ishul mar'u mastahaya bi khairin ayé wọ́ da lópin ìgbà tí ìtìjú bá ṣiṣẹ́ kù láwùjọ wa. wáyé bọ́kọ̀ lọ́wọ́ dò máa baqiya liha'u. Anabi sallallahu alayhi wa sallam ó dá wa lẹ́kọ̀ọ́ nínú ìtàn kan tí ó pa fún wa. ẹ jẹ́ n lọ bí ìtàn náà tí Anabi ní ẹnjọ́ kan àwọn arákùnrin mẹ́ta kan wọ́n bára wọn ń ṣèrìn àjò lọ. wọ́n á ní káwọn sinmi sínú kòtò kan ní orí àpáta kan. wọ́n ní káwọn sinmi síbẹ̀ pé eré kòtò àpáta tó bá tóbi nígbà míì a máa ní kòtò nínú kòtò yẹn ni wọ́n ń pè ní kahf. níbẹ̀ ni wọ́n sá pamọ́ sí látẹ́gùn wá fẹ́ àtẹ́gùn náà lágbára. òkúta kan tó tóbi ni atẹ́gùn bá yí òkúta yẹn wọnú àbáwọlé kòtò ni. so ó wá fa kí òkúta yẹn ó dí wọn mọ́ ibi tí wọ́n wà. wọ́n gbìyànjú láwọn mẹ́tẹ̀ẹ̀ta láti fọwọ́ tì í láti yí kán lè rí ibi jáde. wọ́n rí i pé kò rọrùn bí eré bí àwàdà ń pẹ́ wọ́n bẹ̀ wọ́n gbìyànjú kò rọrùn kò ṣeé ṣe. wọ́n bá rí i pé ṣé ìṣebi táwọn tàn sí ni ẹni tí ń ṣe ìrìn àjò lọ tí ò sí ní tí ó jẹ ó ní límìtì iye omi tí wọ́n gbé dání ó sì ní dèdè iye oúnjẹ tí wọ́n máa gbé dání. so gbogbo ọ̀tàn tó bá tán sínú kòtò yẹn kí lókùn táwọn máa jẹ ṣé ìṣebi táwọn tàn sí làwọn dé yìí. níbi tí wọ́n ti ń banújẹ́ tán tí wọ́n rò pé kí ni káwọn ò ṣe wọ́n títí wọ́n rí pé kò ságbára mọ́. wọ́n bá sì pariwo kò sẹ́ni tó fẹ́ gbọ́ ohùn wọn níta tí ó máa wò pé àwọn kan bẹ lérí àpáta yẹn já lọ rescue wọn. inú wọn á wò pé káwọn bẹ lọ́hùn. gbà tí wọ́n ronú pé kí làwọn lè fi bẹ lọ́hùn ni àwọn kan wá mú mọ̀nà wá náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní pé ẹjá wá iṣẹ́ dáadáa kan tá a ti ṣe rí tá a lè fi bẹ lọ́hùn ọba tí ó fi gbọ́ àdúrà wa pé iṣẹ́ dáadáa tí kálukú wá ṣe rí tọ́ pé ń jọ yìí mo tiẹ̀ mi bá tiẹ̀ ní dáadáa mi tí mo ṣe rí mo ṣe kàn yìí ń jọ yìí àníyàn rẹ̀ sì mo sì fi ṣe ìkíláàsù tó parí mo fi ṣe Ọlọ́run nìkan sì mo ṣe fún ẹrú Ọlọ́run ló bà mí tí mo fi ṣe nǹkan báyìí níjọba yìí ẹ jẹ́ á wà nínú iṣẹ́ wa ká fi bẹ lọ́hùn ọba ṣe bọ́ba tí mo gbọ́ ni síyẹn bá pè bọ́ba tí mo dáhùn ni. gbàtẹ́nì kínní tí ó bẹ lọ́hùn ọba òun ló kọ́kọ́ sọ̀rọ̀ ó ní Ọlọ́hun ọba ìtìjú ló fi bẹ lọ́hùn. láàfin bára wa sọ̀rọ̀ nípa ìtìjú ìwà àtìjú tó wù ló fi bẹ lọ́hùn ọba. ó ní Ọlọ́hun ọba ó ní okúkú mọ̀ pé ìjọ kan bẹ tí mo gbé iṣẹ́ fún ẹnìkan kó wá bá mi ṣiṣẹ́ oko mi mo sì sọ fún pé tó bá ti bá mi ṣe iṣẹ́ tán eye dédé nǹkan oko báyìí èso báyìí ni mo fẹ́ fi sanwó ọ̀yà rẹ̀ adẹ̀ agree. nígbà tó ṣiṣẹ́ oko tán ó ṣiṣẹ́ náà iṣẹ́ náà dáa àmọ́ gbàgbé láti gbé gbogbo àwọn nǹkan tí mo kó lẹ̀ fún ní nǹkan ọ̀yà rẹ̀ ìyẹn gbogbo àwọn èso tí mo kó kalẹ̀ èso náà pọ̀ ó ní gbàgbé àti kó lọ́ba lọ lòun bá wá òun rìn sọ́tún òun rìn sósì òun rìn síwájú òun rìn sẹ́yìn òun ò rí mọ́ òun tún fi lọ ẹ̀ bá ń rí lágbájá kan ní tí mo ní kó wá bá mi roko mi yẹn nítorí tí mo ní ó bá mi ṣiṣẹ́ oko mi ẹ̀ bá ń rí àwọn yẹn láwọn ò rí àjòjì ìlú sì ni wọn ò dá mọ̀ kò bá rí mọ́ yóò dé yóò padà wá béèrè nǹkan rẹ̀ kò wá bọ̀rọ̀ àwọn nǹkan èso yóò bàjẹ́ gbogbo tí mo tọ́jú fún yóò bàjẹ́ kí ni kí n ṣe báyìí tí wọ́n pẹ́ bá jẹ́wọ́ ni ìwọ mọ̀ rò pé àdúrà gbà ọ̀yá ẹjẹ́ á máa jẹ́ àwọn tó gbàgbé change sí ọ lọ́wọ́ property tó wà lọ́wọ́ rẹ̀ tẹ́nìkan kan ọ̀ mọ̀ bàbá ẹni tó jẹ lówó tó ṣaláìsí àwọn ọmọ rẹ̀ ń bẹ láyé ọ̀ sọ fún wọn lọ bá wọn pé bàbá yín jẹ mí lówó bàbá yín ní nǹkan báyìí lọ́wọ́ mi tí wọ́n máa ń pò dé mára ni àìmọye irú bẹ́ẹ̀ tó ṣe bọ́lọ́run ló bùn ọ tó ṣe bọ́ opportunity ní pọ̀ ọgbọ́n àìnítìjú ni ò tìjú Ọlọ́run ò tìjú ọmọ ènìyàn. arákùnrin yìí ó ṣe kò ká sí opportunity ó lẹ́rù Ọlọ́run ń bà òun láti mú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́tò òun ẹni yìí àwọn jọ agree ó sì ní iye àdéhùn tóun ṣe fún pé wọ́n fún un ní nǹkan báyìí lọ́wọ́n ọba rí mọ́ lógìgì nǹkan yìí ṣe nǹkan ní nǹkan ogún ológun ni
òun ò gbọ́dọ̀ dà papọ̀ mọ́ property tóun ńlọ wá tọ́jú ẹ̀ nígbà tó rí tó fẹ́ máa bàjẹ́ má jẹ́ kí kinní yọ bàjẹ́ ó wá kó ńlẹ̀ ó lọ tà lọ́jà ó gba owó rẹ̀ ǹjẹ́ tóun bá tún kówó yìí náà dání sówó yìí náà ní inflation ó bá value owó yìí jẹ́ kó wọn kàn kówó ní dání kò sàǹfààní ló wá fowó yẹn ra màálù kan ó wá ń tọ́jú màálù yẹn ń fún lóúnjẹ ń sẹ̀ màálù yẹn wá ń bímọ màálù àbúlóra ọ̀ra màálù tí ń bímọ nígbà tí màálù bímọ kínní ó bímọ kejì ó bímọ kẹta ọmọ pọ̀ ló bá dàgbò màálù ńláńlá lọ́lọ́run bá tún fa àlùbáríkà sí ní màálù bá tún di àgbò ńláńlá àmọ́ tòun ti bí ti ń pọ̀ tó kò pẹ́ yọ ọ̀kan ní màálù tí owó ẹni ìyẹ́ra lọ́jọ́ sí ọmọ kí màálù ọ̀kan òun náà òun ló bí àìmọye màálù tó wà ńlẹ̀ńlẹ̀ kìí sì ṣe tòun ń tọ́jú ẹ̀ fún ẹni lẹ́yìn nígbà tó di bí ọdún mélòó kan lárákùnrin yẹn rìn padà wá ló béèrè kẹjọ mo béèrè bàbá báyìí láàyè báyìí máa ń pẹ ẹni báyìí ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ rántí mi ò rántí ojú yìí ó dàbí pé mo ti bá yín ṣiṣẹ́ oko kan rí bí njọ́ kan rí àmọ́ mo gbàgbé àti gba owó ọ̀yà mi njọ́ náà mo ṣe ṣiṣẹ́ tán nǹkan báyìí dí mi lójú mo ti gbàgbé tí mo fi lọ ẹ̀yìn tí mo lọ tán tí mo rìn tó jìnnà tán mo rántí pé mi ò mọ̀ tí ẹ̀ gbowó ọ̀yà mi tí mo ti ṣiṣẹ́ pé èmi ni arákùnrin ọjọ́ sí òun náà fọkàn sí pé wọ́n lè bá òun tọ́jú nǹkan kan kalẹ̀ òun kàn dé láti kàn wá sọ pé jẹ́ ń bẹ̀ wọ́n wò níbí mo ti ṣiṣẹ́ rí níbi tí mo gbàgbé àti gbowó ọ̀yà ẹni ọkùnrin níbẹ̀ ni òun rántí pé òun ti bí ọkùnrin kan lọ́wọ́ ẹ̀ kó bá òun ṣiṣẹ́ rí àmọ́ kò rántí gba owó ọ̀yà rẹ̀ àmọ́ òun ò gbé owó ọ̀yà rẹ̀ mi o òun tọ́jú owó ọ̀yà rẹ̀ fún ni ó ní ká lọ bá mú lọ bí agbo màálù tó ti tóbi ńláńlá ó ní sórí gbogbo màálù tí ń bẹnu agbo yìí màálù rẹ̀ màálù tóun màálù kọ́ lájọ sọ̀rọ̀ sí njọ́ náà èso kékeré kan ni àjọ sọ̀rọ̀ sí pé yóò jẹ nǹkan bí ó ní bẹ́ẹ̀ ni èso yẹn náà ni àmọ́ nígbà tí mo rí tó fẹ́ bàjẹ́ mo lọ tà owó rẹ̀ mo fi ra màálù yẹn ní bímọ ní rẹ̀ ní sẹ̀ òun ló fi pa fàtí màálù fi pọ̀ ní àyín tó báyìí wọ́n ní irú èèyàn báyìí kù láyé òun lòun ládùúgbò àdó màálù yìí lọ́ba dúpẹ́ lọ́dọ̀ ó wá fi bẹ́ lọ́hùn nínú kòtò ń pé ọlọ́run tó bá jẹ́ pé nítorí rẹ̀ mo fi ṣe ní tí mo ṣe ń jọ́ náà tó yẹ pé tí n bá kúkú jẹ èso náà kò sẹ́ni tó fẹ́ mú mi sí i àìmọye irú rẹ̀ ni wọ́n ti jẹ́ tó ti gbà yí pé ọlọ́run kẹ́ ọ èdè tó o máa lónìí ó ní ọlọ́run kẹ́ ọ ọlọ́run ṣàánú rẹ̀ àìmọye irú bẹ́ẹ̀ ló ti gbé mi ó ní ọlọ́run tó bá yẹ sí pé ìtìjú rẹ̀ àti ìbẹ̀rù rẹ̀ ló mú mi ṣe ní tí mo ṣe ń jọ́ náà má ṣáà ṣí òkúta yìí fún wa ṣí ọ̀nà yìí fún wa kárí ibi jáde wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ló pìtàn nílẹ̀ kan náà ni òkúta bá yí díẹ̀ ó ṣí díẹ̀ ní ṣíṣí tí yóò padà jí wọ́n lè jáde àmọ́ kò tí ì ṣí ní ṣíṣí tí wọ́n lè máa ríbi jáde ọkàn yìí díẹ̀ arákùnrin kejì náà sọ̀rọ̀ òun náà fi nǹkan kan bẹ ọlọ́wọ̀n ọba nítorí òun fi bẹ ọlọ́wọ̀n ọba òun ni pé ọlọ́wọ̀n ọba wọlá pé ìjọ kan bẹ tí mo rí arábìnrin kan tó rẹwà nínú ìdílé mi nínú fámìlì mi ìmọ̀ wá hùn mí gbogbo ìgbà kí n bá ní nǹkan papọ̀ àmọ́ mi ò rí bá sọ̀rọ̀ gbogbo ìgbà tí n bá a sọ yóò pé òun ò ṣe ọmọlúwàbí lòun òun ò ṣe alágbèrè òun ò ṣe kinní kan àmọ́ bùkátà wa ti wá sọ́dọ̀ mi níjọ́ kan ó wá bá mi ó ní kí n ràn òun lọ́wọ́ ń sunkún òun nídìí owó àwọn àna àṣewó owó ìṣe tó lè tó bá jówó mo lè fún ọ mo ní àmọ́ nǹkan kan náà ni májẹ̀mú owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni ìwọ náà ó fẹ̀yìn lélẹ̀ ní tí mo ti ń bọ́ sọ láti tipẹ́tipẹ́ tó gbọ́hùn ó gbọ́ o èmi ò lè náwó lásán nígbà tí wọn náà lè ṣe é lásán nígbà tí mo ní o ṣe hùn èmi náà lè náwó lásán jẹ́ àjọ fi ń ta ní káfíńra ń ta ní èmi ò fún ọ lówó ìwọ náà ó fún mi ní ẹ̀yìn rẹ̀ ńlẹ̀ ni arábìnrin yìí bá banújẹ́ ó lóun ò ṣe lákọ̀ọ́kọ́ tó pọ̀ wọn ò ṣe ọ́ yarí ìgbà tó yá ó tún róróróró nígbà tí ò sí ti yọ jẹ tó sì ní bùkátà sówó yìí ó tún padà wá ó ní ó dákun sì ṣàánú mi ìfẹ́ ṣe kínní yìí ìgbà tó yá ó tún lọ ó tún padà nígbà tó yá padà ó dà ó bá pé n tó ṣe ní ṣe bẹ́ẹ̀ kan náà lọ́ọ́ ṣàṣe lẹ́ẹ̀kan náà ni ìgbà tí wọ́n débi tí wọ́n ti ṣe nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tárákùnrin yìí ni òun ti dúró lérí arábìnrin náà òun ti wà ní pòsíṣàn tọkùnrin máa ń wà tó bá fẹ́ bóbìnrin lo àlòpọ̀ ni òun ṣáàrí tárábìnrin yìí ń sunkún omi ń dà lójú rẹ̀ ǹjẹ́ kí lóde tó ń sunkún aṣá ti àgírí ọ̀rọ̀ aṣá ti yéra wáyé sọmọdé èmi ní sọmọdé ó ní òun ò ṣe kíní tó fẹ́ fi lọ́hùn yìí òun ò ṣe rí láyé òun àkọ́kọ́ tó wọn kọ́kọ́ ṣe ṣìnà rírì ní gbèsè ayé òun ò fẹ́ ṣe ó ní ọ̀rọ̀ tó sọ ní mọ́mẹ́ǹtì náà kó sóhun lọ́kàn kí a kò ṣe ṣìnà rí èmi ní wàá fọ́ọ̀sì ẹ̀ láti ṣe ṣìnà èmi ò sórí ibú yín tukórí ibú tèmi ran ẹni yìí ó ní ọlọ́run ọba wọlá ìpójú rẹ ló tì mí ń jọ náà kò sẹ́nì kankan bẹ́ẹ̀ táwa ní bóyá mò ń tijú ẹnìkan àbí mò ń tijú kó kọ̀ọ̀kan má bàjẹ́ kò sẹ́nì kankan bẹ́ẹ̀ ọlọ́run wọlá ìpé tó bá pé tòótọ́ ojú ọlọ́run ọba ló tì mí ń jọ náà tí mo fi dìde lérí arábìnrin náà pé mi ò sì ní ṣe mọ́ mo sì fún un lówó tí ń béèrè ọlọ́run mọ́ṣáà sí
ọ̀nà yìí fún wa kó jókòkúta yóò ṣí fún wa. Anabi sallallahu alayhi wa sallam ní bó ti fún yìí eléyìí ò tọrọ ńlòkúta bá tú sí díẹ̀. Méjèèjì yẹn la fẹ́ mú jáde nínú tàwọn arákùnrin mẹ́tẹ̀ẹ̀ta níbi táwọn méjèèjì ti fi ìtìjú bẹ Ọlọ́run ọba tọ́lọ́run sì dáhùn. Ìwọ náà lọ ní ìtìjú nínú wa, nínú tá a fi bẹ lọ́hùn tádùá fi gbà òun ni wà ìtìjú. Ọlọ́run má ṣàkẹ́wà pẹ̀lú wà ìtìjú, fi wá sínú àwọn oní ìgbàgbọ́ òdodo. Abdullahi ọmọ Mas'ud òun ni ó sọ ọ̀rọ̀ tí a fẹ́ kà yìí tí Imamu Ahmadu gbà wá nù musnadu rẹ̀, Imamu Tirmizi gbà wá nù sunanu rẹ̀. Wọ́n ló ní ìtìjú gangan tí ń jẹ́ ìtìjú nígbà tó ń fẹ́ ṣàlàyé òun ni anta fadọ̀ ra'sa wà má wà kí n mójútó agbárí rẹ̀ àti gbogbo tí ń bẹ lágbárí. Ẹ̀yinjú méjèèjì inú agbárí rẹ̀ wọ́n wà, yẹn ni pé gbogbo ntọ́ bá máa wò máa mójútó, má wò ntọ́lọ́wọ̀n ọba fẹ́. Ẹnu rẹ̀ má fi sọ ntọ́lọ́wọ̀n ọba fẹ́ torí inú agbárí ni ẹnu náà wà. Ẹnu rẹ̀ má fi sọ ntọ́lọ́wọ̀n ọba fẹ́, má sì fi jẹ ntọ́lọ́wọ̀n ọba fẹ́. Etí rẹ̀ méjèèjì má fi gbọ́ ntọ́lọ́wọ̀n ọba fẹ́. Anta fadọ̀ ra'sa wà má wà máa mójútó agbárí rẹ̀ àti gbogbo tí ń bẹ ńbẹ̀. Nta ń pè ní ìtìjú nìyẹn. Wal batna wà má hawa, ikùn rẹ̀ náà irú oúnjẹ olóòmọ jẹ síbẹ̀ ṣáláàlì ní àbáramu má kíyèsí ntí ń jẹ́ ìtìjú nìyẹn. Wa an tadhkura al-mauta kí yẹn máa rántí ikú gbogbo gbà ntí ń jẹ́ ìtìjú nìyẹn. tó ìyẹn ó lè wùwà ìtìjú tí yẹn bá rántí ikú pé ha kí mo fẹ́ wá ayé máyà sí gbogbo tó wù kí n ní nínú ayé máa padà dálẹ̀ náà ni. Kó máa rántí ikú. Wa man arada al-akhirata ẹni bá sì ń fẹ́ alkiyama tòótọ́ tẹ́sí pé ó ní interest inú àti wà àlìjánnà taraka zinata dunya kò ní máa bá wọn wá yòròyòrò ayé máyà. Faman fa'ala dhalik ẹni bá ti ṣe dúdú ń táwí faqad istahya min Allahi haqqal haya irú ẹni bẹ́ẹ̀ ti tijú Ọlọ́run bó ti yẹ kí ó tijú Ọlọ́run. Ẹjẹ́ àlọ́ ní tijú modesty ká tijú ènìyàn ká tijú Ọlọ́run ọba ìpìlẹ̀ ṣẹṣẹ ẹ̀sìn ní. Ọlọ́run má ṣàfihàn wa lọ́rùn èyí tá a mú wá fúnra wa ní Jímọ̀ tèmi ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run má ṣàfihàn sínú àwọn ẹrú onígbàgbọ́. Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ Jímọ̀ láyé. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.